ṣàánú mi ẹgbà mi ogun ìpọ ọkọ òyọjú látànà òyọjú ìyá jẹ mí Joshua ayé mi o ayé mi ọmọ mi dà bàbá àwọn ọmọ mi ẹjọ ẹni abẹ ọmọdé dúró yìí ẹjẹ àlọ wà dábì ṣe mí lóògùn ẹmọ ẹ wá lọ bá mi wá ṣé mi nìkan ni ogun ìpọ o ẹ ṣàánú mi ẹni abiyamọ ẹgbà mi ìyá Victor ayé bọ́rọ̀kàtà ọ̀dọ̀ yín ló máa ń jókòó sí ọ̀dọ̀ yín ló máa ń jókòó sí níbo ni yóò ṣe ẹ bá mi wà ní ọ̀rọ̀kọ̀ mi bàbá wọn ti sá lọ látàná kò yọjú ẹ bá mi wà ọkọ mi àyà àti rúkà ìyàwó yẹn tó ń jẹ mí. Ìyìn Olúwa dà Joshua dà ìyìn Olúwa dà ìyìn Olúwa mi ayé mi ọlá mi ọjọ́ ọ̀la mi lọ́jìyàjìyà ayé mi dà ọkọ mi ni Joshua ọkọ mi ni ọmọ olóògbé ni ọmọ máa ń sọ ni ó bá ṣe common entrance ọmọ mi ò ní báwọn ṣe common entrance àwọn tíṣà wọn ti wọ́ mo máa ń lọ sí parent meeting mo máa ń lọ sí pàdé mo ń tọ́jú wọn mi ò ń jìyà ìdájí ni mo ń jáde ìsọ tí mo rí lọ́dẹ mi ò rọ́mọdé wọ́n tún gbà mí sọ́dọ̀ mi ibi wọ́n ṣàánú mi ni wọ́n ṣàánú mi níbí ni wọ́n ṣàánú mi wọ́n gbowó lé lọ́wọ́ mi wọ́n ṣàánú mi wọ́n gbowó lé wọ́n ṣàánú mi ni wọ́n ṣàánú mi ilé jóná mo ní ẹ́sẹ̀nsì Olúwa níbo lójú rẹ wà ká ní mo ṣe Ọlọ́run àwọn Ọlọ́run o bàbá mi ò inú ọ̀wẹ̀ ni mo wà lánàá mi ò jẹ́ kọ́kọ́ mo gbàwẹ̀ ní kò sóúnjẹ nínú mi tó gbọ́ ọmọ mi kú ẹ̀yin abiyamọ ẹ̀yin èèyàn ẹ̀jọ́ ẹ bá mi wọ́ ọmọ mi ṣé mi nìkan ni mo gbàwẹ̀ lánàá ẹ wò bẹ́ẹ̀ ló ṣe pélé mi lórí ṣé mi nìkan ni ayé mi ni ọlá mi ni ọjọ́ ọ̀la mi kò ní bá wọn ṣe kọ́mọ̀nẹ́tì ó fẹ́ bọ́ sí jẹ̀sán mo lọ sí school one last week mo ti rí orúkọ ẹ̀ nínú àwọn tó máa bá wọn ṣe orí fàtọ̀ wọn gbowó lọ́wọ́ mi ń bì wọ́n ṣàánú mi ń bì báyìí wọn gbowó lọ́wọ́ mi wọ́n ṣàánú mi ni ìgbà tílẹ̀ mi jóná náà ní kí wọ́n á mọ mánéjì wọn gbowó wọ́n ṣàánú mi ìgbàlẹ̀ wọ́n ṣàánú mi mánéjì ibi tó jóná wà lọ́ọ̀kan yẹn ibẹ̀ ni mò ń gbé tán. ẹ wo ẹ̀rọ pariwo wọ́n ń pọ̀rọ̀ lẹ́nu wọn ni ẹ̀rọ pariwo. ẹ ṣàánú mi wọn gbowó lé lọ́wọ́ mi wọ́n ṣàánú mi bí ilé tí mò ń gbé nìyẹn lọ́ọ̀kan yẹn olójú ọ̀nà yẹn olówó lọ́ọ̀kan ilé tí mò ń gbé lọ́wọ́ lọ́ọ̀kan ibẹ̀ yẹn ló jóná àwọn ni kí wọ́n máa mánéjì níbí nígbà tí mi rówó lé ọkọ náà dẹ̀ tún ti sá lọ wọ́n ti pakọ́ látànà bàbá ọmọ mi kò yọjú ìyá ti jẹ mí mi ní sátidé mi ní sọ́ndé ọmọ tí máa ń lọ ṣòru máa kó wọn dání mò ń jìyà mi fi tírẹ́dà ni mí mo ń ta iron brush mo ń ta fruits orí bíríìjì ní ẹgbẹ́ bíríìjì myself àwọn káyìn náà tún máa lé mi ìgbà tí wọ́n wá lé mi títí lánàá ìyá kan náà tí wọ́n á ń bọ̀ ìyá yẹn wá ní kí n gbé ọjà mi mo ní màmá ẹ kọjá tó bá jẹ́ pé ìyá yẹn náà ló wà níbi ọ̀rọ̀ mi Ọlọ́run á ṣe ìdájọ́ wọn torí pé mo lárúgbó ẹsẹ̀ màmí ti wọ́ èmi ni mò ń tọ́jú wọn èmi nìkan nìyá mi bí èmi nìkan lóbìnrin Àjọkẹ́ wà ń lé mo ti gbowó school lánàá mo ní kọ́ bá mi sọ 10,000 ní ẹ̀ headmaster wọn ti pè mí ìyá mi níyà mi lẹ́nì kankan kò sọ́kọ mi lẹ́nì kankan wọ́n ṣàánú mi bí ni mi lọ́kọ mi lálẹ́ Ọ̀yọ́ state Lágẹ̀lú local government Ìbàdàn Ọ̀yọ́ state ni Ọ̀yọ́ láti ṣẹ̀dé Ìbàdàn ọmọdé alápín ni òòṣà tẹ bá dọ̀yọ́ ọmọdé alápín ni òòṣà ni mí Ọ̀yọ́ náà bàbá mi tẹ̀dọ̀ sí. ìgbà wo lẹ bí ọmọ yẹn ó tọ́ máa bí. mo bí Joshua mi 2012 on the 17th mo bí Joshua mi ọmọ mi ti lọ bí ọmọ mi ti pé 30 years. ìkẹlẹ náà ọmọ yìí ni. ìkejì ni
ìkejì ni Joshua Owólabí Praise ìyìn Olúwa ayé mi ọ̀la mi ọjọ́ ọ̀la mi ayé mi ọ̀la mi ìyá mi tí mo jẹ́ níbo ló wà Joshua mi dà ẹ bá mi wà ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ ẹ gbà mí ìgbà tí mi rówó gbalé náà ni wọ́n ràn mí lọ́wọ́ níbí kì í ṣe pé mo gbalé ẹ ṣàánú ayé mi ìyá oníjẹyìn gbogbo abiyamọ tó dúró ẹ ní fojú sunkún ọmọ ẹ ní fojú sunkún ọmọ o ẹ ní ṣiṣẹ́ lásán ẹ ní ṣe wàhálà lásán mi ò ní àlè o mi ò lálè o torí pé bí tí mo fẹ́ ká ọmọ mi lọ mi tí mo dúró ti àwọn ọmọ mi kí n tọ́jú wọn. kíláàsì wo ló wà nílé ìwé? ọmọ mi fẹ́ ṣe common entrance primary 6 ó fẹ́ bọ́ sí GS1 mo lọ bẹ̀ ní last week. ta ló ń gbọ́ bùkátà ẹ̀? èmi ni mo ń ṣe gbogbo ẹ̀ èmi ni ìyá mi ni bàbá ọkọ ò yọjú ó ti sá ló ti tẹ̀lé obìnrin lọ ọkọ ò yọjú èmi ni ìyá èmi ni bàbá mo ń tọ́jú wọn mo ń tẹ́ bá ẹgbẹ́ ẹ̀ wà ń bí àdúrà gbé mi mo ń tọ́jú. báwo lè ṣe gbọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ sí wọn? ọjà ni mo wà lánàá ìgbà tí àwọn kan wọn wá pè mí láti ilé mi ni mo fi ń bọ̀ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ìgbà tó mo ní tó bá ti mo ti kó aṣọ tó máa fi change lọ sí ẹ bá mi bèrè lọ́wọ́ àwọn tó wà níbi tí n bá wá pé kí tó wà bá mi lọ́jà mo máa ń ná ni àwọn tá a jọ ń gbé wọ́n wà níbí báyìí mo máa ń ná ni pé kí ló wá ṣe ń lé mo wá ti kó aṣọ tó fẹ́ wọ̀ tó bá dé mo ti kó lọ sọ́jà àti bàtà gbogbo ẹ̀ ni mo kó lọ sọ́jà wípé tó bá dé ó máa fi change torí mo mọ̀ pé òjò ti máa pa òtútù ti máa mọ ọmọ mi kò sóúnjẹ nínú ọmọ mi tó fi kú ọmọ mi ò jẹ òtútù mọ ọmọ mi tó tún wá wọnú odò òtútù mọ ọmọ mi ò jẹun èmi náà wà nú àwẹ̀ lánàá ó tó wá pè mí pé ọmọ mi ti bọ́ sódò wípé ọmọ mi ti kú ọmọ mi fẹ́ ṣe common entrance ọmọ mi ò pẹ̀lú àwọn tíṣẹ̀ ti wá láàárọ̀ yìí ó kú mi sí Adépìtàn àwọn náà kọ́ ní primary 6 àwọn headmaster gbogbo wọn ti wá àwọn chairman school Ayédèrè ló ń lọ ẹjọ́ ẹ bá mi wá tẹ̀jẹ́ fojú rí ẹjọ́ mo wá manage ń bí ni ilé mi jóná ni mo wá manage ń bí ni ẹjọ́ ẹ ṣàánú mi. níbo làwọn àbúrò ẹ wà? ẹ̀gbọ́n ló ní àdúrà gbé mi ó wà ń bí àdúrà bẹ́ẹ̀ ti gbọ́. ó gbọ́ látànù kò wá kò yọjú èmi náà ni mo ń ṣe bùkátà ìjọ ẹgbà mi ní léèyàn ní ìlẹ́nì kankan bí ìjọ àwọn tí wọ́n gbà mí náà làwọn èèyàn mi àtàwọn tó dúró tì mí yìí àwọn tẹ́rí lọ́dọ̀ mi àwọn èèyàn mi náà ní ní léèyàn ìyá ti jẹ mí gbé mo ti fojú sunkún ọmọ ẹ̀dúrà gbé mi Joshua àánú Olúwa pọ̀ ìyìn Olúwa Praise Àjọkẹ́ mo ní ó tún ní obìnrin kan ṣoṣo tí mo ní ìgbà tí mo wòye pé mi nìláyè tẹ̀gẹ̀ màmí ti darúgbó wọn lè rìn mọ́ ọ̀dọ̀ màmá mi ló wà má sẹ́ndì owó skul mo ti pẹ́ master wọn láàárọ̀ ẹ̀ kán bá mi bẹ̀ ẹ́ pé kán má lé ọmọ mi iye obìnrin tó wà ní skul kán jọ pẹ́gbọ́n rẹ̀ ló kú pé màá san owó iye tó máa fẹ́ gbà lọ hospital ẹjọ́ màá san ẹ bá mi gbé ẹjọ́ ẹ̀yin èèyàn ẹ má wò mí ràn ẹ bá mi wá ọkọ mi ni ayé mi ni ọjọ́ ọ̀la mi ayé mi ni ẹjọ́ ìyà tí mo wá jẹ dà níbo ni gbogbo ìyà tí mo jẹ níbo ló wá jà sí. Joshua! Yeah! Joshua mi o ìyìn Olúwa dà Praise dà ìyá fi tọ̀ wọ́n jókòó sẹ́nu ọ̀nà bí. mo wá yọjú sí mi ọjọ́ ọ̀la mi ni ayé mi ni ọjọ́ ọ̀la mi ni mo jìyà púpọ̀. irú ìṣẹ̀lẹ̀ wọn ti rí gbogbo wa náà mọ̀ kò sẹ́ni tí ó lè ṣe kò sẹ́ni tó lè ṣe kò ní bá wọn pẹ̀lú àwọn tó máa ṣe kọ́mẹ̀nì ìtàn tí lọ́wọ́ orúkọ ẹ̀ fọ́tò ẹ̀ wà ń bẹ̀. àwọn tó kó àsọjọ́ fún yín àwọn tó kó àsọjọ́ bá tèèyàn jẹ́ inú mi máa ń dùn sí ìyàn ní irúkú ọmọ mọ́ àjẹmọ́nú ẹ̀ làwọn ọmọ bá jẹ́ ọjọ́ orí mi lọ. àti pé bàbá ẹ̀ náà wọ́n jẹ́ bàbá ẹ̀ jẹ́ tí náà máa yọjú sí má bara jẹ́ òdìgbọ́ má bara jẹ́ jù.
gbọ́ ọmọ mi àní irú ẹ̀ mọ́ àní irú ẹ̀ mọ́ Joshua tèmi ọjọ́ ọ̀la mi wọ́n ti pa ọmọ ológo mọ́ mi lọ́wọ́ wọ́n fìyà jẹ mí wọ́n ti pa ọmọ ológo wọ́n jẹ́ kí n jèrè iṣẹ́ mi wọ́n jẹ́ kí n jèrè ọmọ mi mo jìyà ìgbà tí mo fẹ́ bí Joshua wọ́n bá wọ́n kí glove sọ́wọ́ wọ́n ẹ̀sámì mi ẹ̀jẹ̀ wà níbi glove ọmọ òwúwa mo gbàdúrà pé Olúwa má jẹ́ rogun operation ìgbà tí wọ́n wá yọ glove ẹ̀jẹ̀ bá glove jáde ìgbà tó wá di ọ̀sẹ̀ kejì lọ́mọ mi wá ọmọ mi ó fine ọmọ mi ọmọ pupa ni ṣùgbọ́n bàbá ẹ̀ dúdú ẹ̀gbọ́n bàbá ẹ̀ kan ló jọ ọmọ mi fine ẹjọ́ ọmọ mi ọjọ́ ọ̀la mi president mi lọ́la ni dókítà mi lọ́la ni ó sọ yìí pé iṣẹ́ pilot lòun fẹ́ ṣe tóun bá ti ka school tán lòun fẹ́ ṣe pilot mo ti gba teacher fún lórí kó lè ṣe common entrance àwọn ibi tó gbèwé sí tó gbé school bag sígbà tí ò rí mi ibi tí mo máa ń kiri lọ àwọn èèyàn àwọn àti bá wọn gbé lọ mo wá lọ ra yúnífọ́ọ̀mù mi mo rán fún ìgbà tí mo rán yúnífọ́ọ̀mù mi fún mo wá lọ sí school wọn last week mo wá ní mo fẹ́ ra school badge headmistress náà ti wá wọ́n ti wá láàárọ̀ yìí wọ́n láwọn rí mi pé mo wá béèrè school badge mo dẹ̀ ra wé mo wá níwèé tó kù àti reading book ẹ̀mí tó máa fẹ́ lò mo máa rà mo dẹ̀ máa sanwó common entrance torí wọn náà ni ò jẹun kó wọn kalẹ̀ pé kí n lọ lọ́kọ mi àìmọye ọkùnrin ló ń pè mí tó ń fowó tàn mí ṣùgbọ́n mo wò pé mi lè kó àwọn ọmọ mi lẹ̀ ìyà tó ń jẹ mí kó má jẹ mí tọmọtọmọ káwọn ọmọ mi náà jẹ́ èèyàn kan lè tọ́jú mi lọ́la mi ò wọ́kọ mi ò yálé o mi ò mọ bó ṣe ń yálé àwọn ọmọ yìí náà ni mò ń ìyá wọn náà ni mò ń jẹ kò wájú yẹ kó rí báyìí fún mi o kò yẹ kó tún rí báyìí fún mi Joshua mi dá ẹjọ́ ìgbà mi ẹ̀yin aráyé ẹjọ́ ẹ̀yin abiyamọ lẹ dúró yìí ẹ bá mi ẹ mú mi lọ síbi tó ẹ bá mi yọ má sanwó hospital ẹjọ́ máa wówó ẹjọ́ ẹ ṣàánú mi ìyà ti jẹ mí ẹlẹ́dàá mi a máa pe tèmi níyà praise yín Olúwa owó la bí ẹjọ́ owó la bí ẹjọ́ yín Olúwa dà ọlá mi dà ayé mi dà ẹni bí ọkàn mi dà ìfẹ́ mi ọkọ mi Joshua mi adé mi ògo mi ọlá mi ayé mi ògo mi dà ayé mi dà ẹ bá mi wá ayé mi dà ẹ̀mí mímọ́ o ìyà ti jẹ mí Ọlọ́run o ìyà ti jẹ mí Olúwa mo gbàwẹ̀ lánàá ó ti farapamọ́ jẹ mí níyà ó ti